ẹ̀yin ọmọ ROF ẹ wá dìbọ́ǹkì olórí yín ní December 14 ní 2019 Punch News wọ́n bá olórí yín tí ṣe olórí Francis wọ́n bá wọn sọ̀rọ̀ ibẹ̀ ni olórí Francis sọ wípé ROF tẹ̀ ń wò yìí o láti gbé Christianity síwájú ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ lọ wo níìsíùn èmi kọ́ iná ilẹ̀ ń wò bẹ́ẹ̀ tá a bá ń sọ fún wa wípé ní tó jẹ́ ká pẹ́ nú ẹ̀sìn àtọ̀rìn wa ni pé àìsí ìwádìí kankan a kàn wá nú ẹ̀ a kàn mọ̀ wò ẹlòmíì ń gbé báíbù gbé kùránì fódìdí 30 ọdún kò tiẹ̀ ká pé tí ti mẹ́mẹ́ mọ́pọlọ wá àbí ò mọ́pọlọ wá ìsìn táwọn ẹ̀sẹ̀ wà ń bọ́ tàtà ẹ̀sẹ̀ wà ń kà á fún un ní ẹ̀sẹ̀ wà ń wò pé sọ wà ń bẹ́ẹ̀ lóòótọ́ sá lẹ́lòmíì ò fi mọ́ jiyàn pé kò sí ń bẹ́ẹ̀ torí pé ń máa gbé lọ́wọ́ kò kárí kò jókòó tì kò kárí kìí ṣe pé nǹkan tí ọ̀dà nítorí bá a ṣe rí nù nílẹ̀ kú tó jíire àfẹ́ràn kákà mọ́ àfẹ́ràn àkọ́ sórí kéèyàn mọ́ sọ̀rọ̀ báyìí ká mọ́ gbé sórí ká mọ́ mú tá a fẹ́ mú bẹ́ẹ̀ ní tá a fẹ́ràn jù nù ẹ̀dá wa nù àmọ́ ká mọ́ kọ̀ọ̀kan lẹ̀ káwá ẹ̀sẹ̀ wa mọ́ sí káàkiri lẹ̀ àfi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ ìyẹn ni àwọn tó fẹ́ hàn wá léèmọ̀ mọ̀ tí wọ́n fi ń hàn wá léèmọ̀ mo sọ fún yín pé Christianity ni wọ́n fi kíní ìwà promote náà sì fi ń promote ẹ sọ fún mi pé bẹ́ẹ̀ kọ́ gbogbo yín wá sọ̀rọ̀ ayé di content creator ẹ wá ń ṣe ẹ rí ẹ mọ̀ sí content pẹ́ o nígbà tá a bá ti parọ́ mọ́ yín kò sí nǹkan kan gbogbo ohun tẹ́ bá rí ẹ ṣe kò sí nǹkan kan ohun tá à ń bi yín ni pé kí ló mú ọ darapọ̀ mọ́ ṣé ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe ń bẹ̀ kí ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe ń bẹ̀ kí ni láríjà tán fi dà á lẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ tó fi pe ààrẹ lóníṣẹ̀ṣe tó fi bọ́nu rìfọ́ọ̀mù tí Christianity gbé lẹ̀ tán sọ pé àwọn fi ń promote Christianity ni ẹ̀jẹ̀ àwa náà ó ti ẹ̀rọ lẹ́ẹ̀kan àbí